benefit gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ tí mo bá bá gómìnà sọ̀rọ̀ ṣẹ́rí àwọn ò ní executive power tẹ́ ẹ bá sọ pé ọba kò sí nǹkan irọ́ ni o kò ṣàyèsí o tọ́ba kan wá sọ pé òun á géèyàn kan lẹ́sẹ̀ tó bá gé lẹ́sẹ̀ wo ìjọba á fọwọ́ mú ẹ. wàá gé ìtani lẹ́sẹ̀ wàá lu ẹ̀wọ̀n gbére àìmọye ọba tó lọ ẹ̀wọ̀n ẹ wò ó ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ ẹnu wa a sì ní ìgbà àwọn ayé àtijọ́ tí ò sí ìjọba irú ìgbàlódé yìí lọ́ba lè pàṣẹ wá tó bá pàṣẹ wọ́n gbé dé yàgàn kú o. a gbọ́dọ̀ máa ẹ dẹ̀ má jẹ́ kéèyàn kankan fi nǹkan kan dẹ́rù bà yín àwa wà ní awo àwa wà ní ìmùlẹ̀ kí ló ń jẹ́ ìmùlẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe rí mi ni o máa ń sọ fáwọn aláwo tó o bá dọ́dọ̀ mi wò ó máa ti tiẹ̀ mọ́lé tán kó tó mọ̀ o that is me for you mi ò wá ọba lọlé aláwo mi ò wá lọ sílé oníṣègùn mi ò wá lọ sílé adáhunṣe mo wá jọba tán mo wá ń wá aláwo káàkiri orí ẹ̀ ò pé look ẹ jẹ́ kí n sọ fún yín Ọlọ́run nìkan ló ń dèyàn ládé ẹ̀dá kankan ò lè dèyàn ládé orí ọ̀fẹ́ ni mò ń jẹ lórí ìtẹ́ tí ẹni aláwo ní Ògbómọ̀ṣọ́ zone yìí tó bá dẹ́rù bá anybody tí mo bá gbọ́ I will deal with that person. oníkálukú ẹ̀sìn tó bá mọ̀ ẹ́ pé ó tọ́ sí ẹ ṣe é ìwọ tó bá fẹ́ ṣaláwa tó bá ti tọ́ ẹ lọ́rùn ṣe é ìwọ tó fẹ́ jẹ́ mùsùlùmí ṣe é ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì ṣe é mi ò ní kó má ṣe nǹkan tó fẹ́ jọ ṣùgbọ́n má wàá sọ pé nítorí pé ìwọ wà láwo ẹ ti mú ìmùlẹ̀ yìí pé bíbá yìí o ìkíni ìmùlẹ̀ tá a ti mú ni o a jẹ́ pé ìgbà tẹ́ ẹ̀ ń ṣàlùfáà gan ẹ̀ ń ṣàlálùfáà tòótọ́ àbí ṣẹ́rí ènìyàn gbọ́dọ̀ máa ṣọ́ra. Ipò tá a wà yìí kò ṣe ipò tá a ń lo ọ̀rọ̀ ẹnu bó ṣe wù wá mo lè jù yín lọ kí n fipò jù yín lọ ṣùgbọ́n odò téèyàn bá fojú kéré ń gbà mí ó ń gbèyàn lọ ọlọ́ọ̀ni sọ wá di alágbára àná ọlọ́ọ̀ni sọ wá di olóyè àná mo fẹ́ sọ fún yín pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ó dúró gbẹ̀ngbẹ̀ng. ẹni tó bá fẹ́ dá titi ẹ̀ lẹ̀ kó lọ dálẹ̀ ṣùgbọ́n kò lè dàbí Ògbómọ̀ṣọ́ parapọ̀ ṣẹ́rí ìgbà tí wọ́n bá dálẹ̀ tán èmi náà ni màá bá wọn tọ̀pá bọ̀ ẹ má wọrí o èmi rẹ́dí o máa bá wọn tọ̀pá bọ̀ ṣẹ́rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ àmà ẹ̀sìn kẹ́sìn tẹ́ bá lè sìn ẹ máa sìn ẹ jẹ́ àwọn àlàáfíà ìlú yìí ìlú mẹ́fẹ̀ẹ̀fà ìjọba mẹ́fẹ̀ẹ̀fà tó wà káàkiri yìí márààrún l'Ógbómọ̀ṣọ́ zone ẹ jẹ́ àwọn àlàáfíà ẹ jẹ́ àwọn ìgbéga ẹ̀ gbogbo nǹkan tá a bá lè mú wá ní ìyànjú fún ìjọba ẹ jẹ́ tì wọ́n lẹ́yìn ṣe rí àwọn èèyàn wa tó wà lórí gómìnà Ṣèyí Mákindé ni àbí àwọn tó wà l'Ábùjá ni àánú ni wọ́n rí gbà ẹja fi àdúrà ràn wọ́n lọ́wọ́ sódà gbogbo nǹkan á máa lọ létòlétò ṣe rí nǹkan tí mo rí l'Ógbómọ̀ṣọ́ mi ò bàbá àná Oyèwùmí mo ṣẹ̀ṣẹ̀ mọyì bàbá yẹn ni o. ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá pè mí Olúgbọ́n àtọ̀bàtẹ́lẹ̀ ènìyàn
wọ́n pè gba tí mo dórí oyè àwọn kan tèmi wọ́n á ní bàbá kábíyèsí Olúgbọ ẹ̀ ṣẹgbẹ́ Ṣọ̀ún mo ní ṣé bàbá 90 years old mi ò ṣẹgbẹ́ wọ́n máa yin jọ nítorí Ọlọ́run jẹ́ kèmí náà tiẹ̀ 90 náà kó tó sọ pé mi ò ṣẹgbẹ́ bàbá. Bàbá dàbí bàbá mi ni is my grandfather. Adẹjọ́ lo ọdún 5 gbáko ṣẹ́gbúrò èmi àti bàbá láíláí síbẹ̀síbẹ̀ mò ń wá síbí báyìí mo ń wá sí Ògbómọ̀ṣọ́ parapọ̀ mo dẹ̀ ń fowó sílẹ̀ ẹni abálábàmà ni bàbá ṣe rí gbogbo nǹkan gba ọgbọ́n ó gba làákàyè kinní kan ju kinní kan mo ti sọ fún èèyàn wa mú sùúrù má lọ bá ìmáàmù fà á má lọ bá ilé ìfà ṣùgbọ́n àìgbọràn ni ló kó wa débi tá a dé yìí ṣùgbọ́n mo gbàdúrà fún oníkálukú Ọlọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn ìṣọ̀kan tá à ń fẹ́ yìí Ọlọ́run á ṣe dáadáa fún gbogbo wa èèyàn kan ń jáwádé o kò sí nǹkan tó lè ṣe kíni o ọ̀dọ̀ mi bẹ́yẹ tó bá ti kọjá bẹ̀ báyìí o ti bọ́ sí Sùúrùlérè o màá sọ pé òsì l'Ógbómọ̀ṣọ́ náà tó so bó ṣe wà nìyẹn oníkálukú ìjọba ti pín.